wọ́n máa pa wọ́n ni. wọ́n ti dájọ́ ikú fún wọn o Lékan àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tó pa ọ̀gá báǹkì àtìyàwó ẹ̀ àtọmọ wọn. ilé duplex kan wà nínú GRA Ìbàrà lábẹ́òkúta òpópónà Karùn-ún ni àwọn mẹ́rin ló ń gbé bẹ̀. Kẹ́hìndé Fátinóyè, ìyàwó ẹ̀ Bùkọ́lá, ọmọ wọn Ọrẹolúwa àti ọmọ tó ń gbé lọ́dọ̀ wọn Felix Ọlọ́runyọ̀mí. àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n jọ ń gbélé. ọ̀gá ni Kẹ́hìndé Fátinóyè ní Central Bank lábẹ́òkúta. ìyàwó ẹ̀ Bùkọ́lá náà sì jẹ́ ọ̀gá kan ní yunifásitì FUNAB lábẹ́òkúta níbẹ̀. àmọ́ wọ́n ní dẹ́rẹ́bà kan Lékan Adékànbí ló ń jẹ́. láti ọdún 2018 ló ti wà lọ́dọ̀ wọn. ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ 21 oṣù kejìlá December 31, 2022 gbogbo wọn ni wọ́n kí ara wọn pé àwọn la ọdún àtijọ́ ìyẹn 2022 náà já tí wọ́n ní àwọn ń lọ múra fún ọdún tuntun ọdún 2023. wọ́n ní àwọn yóò lọ sí ṣọ́ọ̀ṣì lálẹ́ wọn yóò sì kí ara wọn ní Happy New Year kí àwọn tó padà wá sílé láti múra ayẹyẹ ọdún tuntun náà. Kẹ́hìndé Fátinóyè àtìyàwó ẹ̀ Bùkọ́lá kò sì mọ̀ pé ilẹ̀ ọdún tuntun náà kò ní mọ́ bá àwọn láyé. ní ti dẹ́rẹ́bà tó ń wà wọ́n ìyẹn Lékan, ọ̀gá ẹ̀ ní kó lọ gbé àpò ìrẹsì kan bẹ́ẹ̀ ló fún un ní ṣíkìn sí tó ní kó lọ fi gbádùn ọdún tuntun. òní Lékan bá dúpẹ́ ó gbé àpò ìrẹsì àti ṣíkìn ó dilé ẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìmúra ọdún tuntun. ṣé àkọ́kọ́ nìyẹn tí wọn yóò fún ní nǹkan ọdún bẹ́ẹ̀ wọ́n sì ti fún un ní ṣíkìn náà tẹ́lẹ̀ nínú ọdún kérésì kó tó wá di ọdún ńlá tí wọ́n fi àpò ìrẹsì lé fún un. àṣé ọ̀tọ̀ ni ohun tó wà lọ́kàn Lékan, ọ̀tọ̀ ni bó ṣe fẹ́ ṣọdún tiẹ̀, ó sì ti ṣètò kalẹ̀ bí òun yóò ṣe rí owó ńlá láti fi ṣọdún. àwọn ọ̀gá ẹ̀ kò mọ̀, àwọn kan ń múra ọdún ní tiwọn ni wọ́n sì rò pé àwọn ti fún Lékan náà lóhun tí yóò fi gbádùn ọdún ńlá, pàápàá nígbà tí wọ́n ti ní kó sinmi kó má wulẹ̀ wá àwọn lọ sí ṣọ́ọ̀ṣì fún àìsùn ọdún tàbí kó wá lọ́jọ́ ọdún gan tí wọ́n ní kó dúró ti àwọn èèyàn tiẹ̀ náà kóun náà gbádùn ọdún. nígbà tó tó ọwọ́ aago 10 lálẹ́ Kẹ́hìndé Fátinóyè gbé ìyàwó ẹ̀ sọ́kọ̀ wọ́n kọrí sí ṣọ́ọ̀ṣì wọn Christ Anglican Church ní Ìpòrò Aké lábẹ́òkúta níbẹ̀. kò pẹ́ tí àwọn lọ àwọn ọmọ wọn Ọrẹolúwa àti Felix náà jáde wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì tìtòsí. bí aago 12 òru ti lù tí gbogbo ayé wọnú ọdún tuntun báyìí tí tọkọtaya Fátinóyè ké Happy New Year pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ wọn kíá ni wọ́n ti gbéra ilé. wọ́n ní àwọn fẹ́ tètè délé kí àwọn lè sinmi ní ìmúrasílẹ̀ fún ayẹyẹ ọdún gan-an. ohun táwọn kò mọ̀ ni pé bí àwọn ti jáde tí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì yìí Lékan ti padà wá sílé wọn. àmọ́ nígbà tó ń bọ̀ kò dá nìkan wá, ó mú àwọn ọ̀rẹ́ méjì dání, Ahmed Ọdẹ́tọ́lá tí wọ́n ń pè ní Àkámọ́ àti Wáídì Adéníyì tí wọ́n ń pè ní Kòfí. ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Lékan mú àwọn ọ̀rẹ́ méjì yìí wá sílé kì í ṣe láti wá kí àwọn Fátinóyè kú ọdún bí kò ṣe láti wá fi tipátipá gba owó lọ́wọ́ wọn nítorí tìbọn ni wọ́n wá. fẹ́ǹsì ní Lékan fò wọlé sínú ọgbà bí ajá ńlá tí wọ́n ní sílé sì ti rí i pé ẹnìkan fò wọlé ló múra ìjà ó fẹ́ pariwo, àmọ́ Lékan sáré lọ bá a ó sọ̀rọ̀ sí i nítorí pé ajá náà sì ti mọ̀ ọ́n dáadáa tó máa ń fún un lóúnjẹ tẹ́lẹ̀. bí Lékan ti fọwọ́ pa á lórí ló sinmi. ní Lékan bá ṣí géètì fún àwọn Àkámọ́ àti Kòfí làwọn mẹ́tẹ̀ẹ̀ta bá wọlé. wọn kò dúró síta, wọ́n bá kíṣìn wọlé wọ́n sì wọlé sínú pálọ̀ gan-an. lẹ́yìn náà ni wọ́n padà sí kíṣìn, wọ́n ṣe oúnjẹ fúnra wọn wọ́n sì fún ara wọn ní ọtí tó wà nílé níbẹ̀ mu. wọ́n wá jókòó wọ́n ń retí tọkọtìyàwó náà. kò pẹ́ làwọn yẹn dé láti ṣọ́ọ̀ṣì. bí àwọn Lékan sì ti gbọ́ pé àwọn Fátinóyè ń ṣí géètì bí wọ́n ṣe sá pamọ́ sínú ilé níbẹ̀ nìyẹn. lóòótọ́ ni ajá tó wà níta súnmọ́ Kẹ́hìndé tó jẹ́ bàbá wọn yìí, àmọ́ nígbà tí kò lè sọ̀rọ̀ kò lè ta lólobó pé Lékan àti àwọn kan wà nínú ilé o. òun ni wọ́n bá wọlé ní tiwọn tí wọ́n sì kó sọ́wọ́ Lékan àtàwọn ẹmẹ̀wà ẹ̀. Lékan la ọ̀gá ẹ̀ nígbàjú burúkú. wọ́n dá wọn dọ̀bálẹ̀ wọ́n ní kí wọ́n dojú bolẹ̀. àwọn adigunjalè ló wá ká wọn mọ́lẹ̀ yìí. owó dà
wọ́n bẹ̀rẹ̀ sí pariwo lé àwọn tọkọtìyàwó náà lórí. Nígbà tó yá, Kẹ́hìndé lóun yóò fún wọn níye tí wọ́n bá ń fẹ́, ṣùgbọ́n kò sí káàṣì lọ́wọ́ òun nílé. Àwọn ilé kan ní ìyẹn kò ṣòro, ni wọ́n bá ní kó máa ṣe transfer ní kíákíá. Àkáǹtì tí wọ́n kọ́kọ́ fún ti Ahmed Ọdẹ́tọ́lá ìyẹn àkámọ́nì báǹkì Kuda ni, àmọ́ wọ́n gbìyànjú títí transfer tí wọ́n fẹ́ ṣe kò wọlé. Nílé kan bá ní kí wọ́n gba àkáǹtì míì, ni wọ́n bá sanwó sínú ìyẹn. Àkáǹtì Access Bank ni. Nígbà tí ọ̀gá ẹ̀ ìyẹn Fátinóyè rí àkáǹtì tí wọ́n ní kí òun sanwó sí, ẹnu yà á, ó mọ̀ pé ti Lékan ni, nígbà tó jẹ́ àkáǹtì tó ti ń sanwó sí tipẹ́ ni. Lékan kò ka èyí sí, nígbà tó jẹ́ ìhara owó tí òun fẹ́ gbà ló mú un. Kíá ni wọ́n ti ṣe transfer mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà 22 1,102,000 naira. Lẹ́yìn náà ni Waheed Adéníyì ìyẹn Kofi wá sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí Lékan létí pé àfi kí àwọn pa tọkọtìyàwó yẹn o, nítorí àkáǹtì ẹ̀ tó fún wọn yẹn ó ti fi tú ara ẹ̀ fó o. Torí bí ilẹ̀ bá ti mọ́ tí wọ́n lọ sí báǹkì ni wọ́n máa mọ ẹni tó ní àkáǹtì, wọ́n sì máa wá fọlọ́pàá kó gbogbo àwọn ni. Lékan náà bá ronú pé òótọ́ mà ní o, kí ló dé tí òun fi àkáǹtì òun sílẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn ni wọ́n ṣe gbà pé kò sí ṣíṣe kò sí àìṣe àfi tí wọ́n bá pa àwọn tọkọtìyàwó yìí. Ni Waheed bá lọ sínú kíṣìn ló lọ mú ọ̀bẹ tó mú yánranyánran kan níbẹ̀, ó sì padà wá sí pálọ̀. Ó gbá ọ̀gá Lékan Kẹ́hìndé Fátinóyè lọ́rùn mú, ó sì dùnbú ẹ̀ bí ẹni tó dùnbú ẹran iléyá. Ọkùnrin náà sì kú nínú ọgbàrá ìjẹ́ níbẹ̀. Lékan náà mú hámà ńlá kan, ó yí sí ẹ̀yìn Bùkọ́lá ìyàwó ọ̀gá ẹ̀, ó sì la hámà náà mọ́ lórí tagbára. Obìnrin náà sì kú lójú ẹsẹ̀. Owó ti wà ní àkáǹtì, wọ́n ti pa tọkọtìyàwó, àmọ́ àgbàrá ẹ̀jẹ̀ wà nílẹ̀ tó ń ṣàn. Wọn kò sì fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí inú ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń wó òkú àwọn tọkọtìyàwó náà lọ sí òkè ilé wọn. Níbi tí wọ́n ti ń ṣe èyí lọ́wọ́ làwọn ọmọ wọn ti wọlé wẹ́rẹ́ bá wọn. Ọrẹ́olúwa àti Felix wọlé lójijì. Làwọn ẹni ibi yìí bá kó àwọn ọmọ méjèèjì, wọ́n dè wọ́n lọ́wọ́ sẹ́yìn, ni wọ́n bá lọ tì wọ́n mọ́ inú tọ́ílẹ̀tì níbẹ̀. Àwọn ọmọ kò sì lè pariwo tàbí kí wọ́n ríbi sá lọ lójú ìbọn. Lẹ́yìn tí wọ́n ti gbìyànjú láti nu ilẹ̀ tí wọ́n wọ́ òkú tí gbogbo ẹ̀ kò sáàjọ bó ṣe yẹ kó rí, wọ́n ronú pé èyí tó dáa jù ni kí àwọn kúkú ṣáná sílé. Wọ́n lọ sí di jẹnẹrétọ̀, wọ́n tú bẹntiróòlù, wọ́n gbé egun òkè lọ, wọ́n sì tú sí ara àwọn tọkọtìyàwó náà àti káàkiri ilé ni wọ́n bá ṣáná sí i. Ní gbogbo ilé náà bá bẹ̀rẹ̀ sí jóná. Àmọ́ kí ilé náà tó jó débi tí ará àdúgbò yóò mọ̀, wọ́n ti kó àwọn ọmọ méjèèjì tí wọ́n dì lọ́wọ́ sẹ́yìn, wọ́n rọ́ wọn síwájú mọ́tò Hyundai tó jẹ́ ti Fátinóyè, ìyẹn mọ́tò tí Lékan ń bá wọn wà. Wọ́n kó wọn gba odò Ògùn lọ́nà Adígbẹ́ sí Ọbádálọ. Wọ́n kò wò wọ́n lẹ́ẹ̀mejì. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n jù wọ́n sínú odò náà ni pé kí wọ́n lè rì sísàlẹ̀ odò kí omi sì gbé òkú wọn lọ. Ṣùgbọ́n Ọlọ́run kò dàbí ẹ̀dá. Pẹ̀lú bí wọ́n ti jù wọ́n sódò náà tó, tí Ọrẹ́olúwa sì ti kú lẹ́sẹ̀kẹsẹ̀, Felix ríbi wẹ̀ jáde ní tiẹ̀. Ó wẹ̀ jáde pẹ̀lú okùn tí wọ́n fi so, níbi tó ti padà rí àwọn èèyàn tí wọ́n ràn án lọ́wọ́ nígbà tí ilẹ̀ mọ́ lọ. Lékan àti àwọn ẹgbẹ́ ẹ̀ kò mọ èyí rárá. Àwọn ti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe. Wọ́n ti rìn lọ sí Òkè Àtà, wọ́n ti pín owó tí wọ́n pa nídìí iṣẹ́ ibi yìí. Lékan sì ti dámú ẹgbẹ̀rún lọ́nà 500,000 naira. Ó pín èyí tó kù fún àwọn apààyàn ẹgbẹ́ ẹ̀, ni wọ́n bá fọ́nká. Àmọ́ kí wọ́n tó fọ́nká, Lékan pe ọ̀rẹ́ ẹ̀ kan, Owólàjà Àánúolúwapọ̀, pé kó wá gbé mọ́tò Hyundai kan ní Òkè Àtà kí wọ́n lọ fà á ya. Ni Owólàjà bá sáré lọ síbẹ̀, ó gbé mọ́tò náà, ó sì gbé lọ sí ṣọ́ọ̀bù Azeez Usman níbi tí wọ́n ti ṣá mọ́tò náà. Ẹgbẹ̀rún lọ́nà 150,000 150,000 làwọn Lékan padà ta mọ́tò náà fún un. Àmọ́ Lékan sì tún padà lọ sí ṣọ́ọ̀ṣì ìyá ẹ̀ Adéníkè Adékànbí. Ó bá wọn níbi tí wọ́n ti ń ṣèdúpẹ́ lọ́wọ́, ó sì bá wọn dá sí i. Gbogbo ẹni tí wọ́n bá sì bi léèrè nípa ìrìn ẹ̀ yóò sọ fún wọn pé ọmọkùnrin náà wà ní ṣọ́ọ̀ṣì pẹ̀lú àwọn tí àwọn jọ ń ṣe ìdúpẹ́ nínú ọdún tuntun. Nítòótọ́ kò sẹ́ni tó tètè fura sí i, nítorí nígbà tí àwọn ará àdúgbò rí iná tó ń jó nílé àwọn Fátinóyè ni wọ́n sáré jáde. Kí wọ́n sì tó sáré débẹ̀, kí wọ́n tó gbìyànjú láti paná náà, kí wọ́n tó rí i pé apá ò ka, tí wọ́n pe àwọn panápaná, ilé ti jó kọjá ariwo. Àjónákù àwọn tọkọtìyàwó náà ni wọ́n sì gbé jáde.
nígbà tí ọ̀rọ̀ náà sì ti dà báyìí ó ti kúrò ní iṣẹ́ panápaná nìkan ó ti ní tọlọ́pàá nínú. àwọn ọlọ́pàá dénú ilé wọ́n rí i pé kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ wọ́n pa tọkọ-tìyàwó náà ni. nígbà tí wọn kò sì ti rí àwọn ọmọ wọn méjèèjì tí wọ́n jọ ń gbé tí wọn kò rí òkú wọn, wọ́n mọ̀ pé àwọn jàǹdùkú tó wá ṣiṣẹ́ náà ti jí àwọn ọmọ náà gbé sá lọ. ó sì ṣeé ṣe kó jẹ́ wọ́n fẹ́ fi wọ́n gbowó ni. láti ìgbà náà làwọn ọlọ́pàá ti ń rò pé àwọn jàǹdùkú tàbí afẹ̀míṣòfò tàbí àwọn agbanipa ni wọ́n wá ṣiṣẹ́ náà. ọ̀rọ̀ náà sì ká gbogbo ìlú lára àti àwọn tí wọn kì í gbé abẹ́ òkúta tàbí tí kì í ṣe Yorùbá pàápàá. gbogbo ayé ni wọ́n ń kọ hà pé irú kí leléyìí. kíá ni gómìnà Dàpọ̀ Abíọ́dún ti sọ pé gbogbo ohun tí àwọn ọlọ́pàá bá fẹ́ ni kí wọ́n béèrè, wọ́n gbọ́dọ̀ jáde pẹ̀lú gbogbo agbára tí wọ́n bá ní, àfi kí wọ́n wá àwọn apààyàn náà rí ní kíákíá. ṣé àwọn ò tètè mọ̀ pé bí ikú ilé kò pani tòde kò lè pani? wọn kò mọ̀ pé ikú ilé ló pa Fátinóyè àtìyàwó ẹ̀. làwọn ọlọ́pàá bá bẹ́ jàgboro lábẹ́ ọ̀gá wọn ìgbà náà kọmíṣánná Lánrè Bánkọ́lé. iṣẹ́ bẹ̀rẹ̀ pẹrẹwu. bí ọ̀rọ̀ bá dà báyìí ẹnìkan náà tó bá kù nígboro tàbí láàyè làwọn ọlọ́pàá yóò kọ́kọ́ mú, nítorí níbi ọ̀rọ̀ tó bá sọ ni wọn yóò fi mọ ohun tó ṣẹlẹ̀ àti ohun tí wọ́n lè rí lò nídìí ìwádìí wọn. nítorí bẹ́ẹ̀ Lékan ni wọ́n kọ́kọ́ ránṣẹ́ sí. ọ̀kan nínú àwọn ẹbí Fátinóyè ni wọ́n rán sí. bó sì ti dé làwọn ọlọ́pàá mú un. wọ́n fẹ́ mọ̀gbà tó rí ọ̀gá ẹ̀ gbẹ̀yìn àti ohun tí wọ́n jọ sọ. ọjọ́ ọdún tuntun gan ni wọ́n mú Lékan o. àmọ́ lọ́jọ́ kejì tí í ṣe January 2 ní 2023 ó ṣubú lulẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá ló bá ṣe bí ẹni pé òun dákú. àwọn ọlọ́pàá sì rò pé ọ̀rọ̀ náà ló mú un lómi bẹ́ẹ̀ tó fi di aláàárẹ̀ ọkàn. kò gbọ́dọ̀ kú. ìyẹn ló jẹ́ kí àwọn ọlọ́pàá sáré gbé e lọ sí ọsibítù pé kí ara ẹ̀ lè yá dáadáa. lọ́sibítù Lékan já díríìpù àti gbogbo ohun tí wọ́n so mọ́ ọ lọ́wọ́ dànù ní Jagunlabi bá fo fẹ́ǹsì ẹ̀ràn lọ. nígbà tí àwọn ọlọ́pàá gbọ́ pé Lékan ti sá lọ wọ́n gbàtọ́ lẹ́yìn nítorí ó ti yé wọn wàyí pé ẹni tí àwọn ń wá gan nìyẹn. bí kò bá mọ kinní kan nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò sí ohun tí ìbàjẹ́ kó sá lọ. Lékan náà kò dúró nítòsí. Ìṣẹ́yìn ló kọ́kọ́ sá lọ lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan. nígbà tí àwọn ọlọ́pàá sì gbọ́ pé ibẹ̀ ló ságbà tí wọ́n lé e débẹ̀ ọmọkùnrin náà ti bá ẹsẹ̀ sọ̀rọ̀ wọn kò rí i níbẹ̀ mọ́. ó ti tún sá padà wá sábẹ́ òkúta lọ́dọ̀ ọ̀rẹ́bìnrin ẹ̀ Tèmítọ́pẹ́ Fádàìró. ló bá sọ fún Tọ́pẹ́ pé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lòun ti sá kúrò nítorí wọ́n ní wọ́n ti rí Felix sì ti purọ́ mọ́ òun pé òun wà lára àwọn tó pa ọ̀gá òun. àṣé ohun tó jẹ́ kó sá kúrò lọ́sibítù ni pé Ọ̀dẹ́tọ́lá ti wá bá a pé Felix ò kú o, ó ti jáde nínú odò, ó sì ti ka gbogbo ohun tó ṣẹlẹ̀ fáwọn ọlọ́pàá o. pé níṣe ni Ọ̀dẹ́tọ́lá ń ké pé àṣìṣe tí òun ṣe ni pé òun kò yìnbọn pa Felix nígbà tí òun rí. lọ́rọ̀ kan Lékan farapamọ́ sọ́dọ̀ Tọ́pẹ́. ó ní kí ìyẹn bá òun pààrọ̀ síìmù nítorí níìní òun kò dára. ní Tọ́pẹ́ bá bá ara síìmù tuntun tó sì rí nọ́mbà tuntun náà fi fowó ránṣẹ́ sáwọn èèyàn tó sì ń bá àwọn tó bá fẹ́ bá sọ̀rọ̀ kó tó di pé àwọn ọlọ́pàá gbá a mú lọ́jọ́ 21 oṣù kínní tí wọ́n sì gbé e dé Eléwéran. nígbà tí wọ́n ti mú òun kò ṣòro púpọ̀ láti rí àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ tó kù mú. Ògèrè ni wọ́n ti mú àwọn méjèèjì. ọjọ́ 9 oṣù kejì ọdún 2023 yẹn náà ni wọ́n gbá wọn mú tìbọntìbọn. bẹ́ẹ̀ lẹ́sẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé wọ́n ti kọ́kọ́ mú ìyá Lékan fúnra ẹ̀ nítorí ìyá náà parọ́ bẹ́ẹ̀ ló ń bo ọmọ ẹ̀. nígbẹ̀yìn ló tó sọ pé òun kò mọ̀ pé Lékan ti pa odidi ìdílé kan run ni. ohun tí àfẹ́sọ̀nà ẹ̀ wí náà nìyẹn, ìyẹn Tọ́pẹ́. Lékan kò sọ ohun tó ṣẹlẹ̀ gan fún un. bẹ́ẹ̀ nínú oṣù kẹjọ ọdún 2022 ló ní àwọn mọ́ra, ó sì ti lóyún fún un láàrin oṣù 4 náà. báyìí ni wọ́n kó gbogbo wọn papọ̀ tí wọ́n sì kó wọn síwájú àwọn oníròyìn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lẹ́lẹ́wẹ̀ran lábẹ́òkúta. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ìgbà náà Abímbọ́lá Oyèyẹmí ló kó àwọn ọ̀daràn náà síta lórúkọ ọ̀gá ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbélé Frank Mbá tó sì ṣàlàyé wàhálà tí àwọn ṣe kí àwọn tó rí àwọn apààyàn náà mú. nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Lékan, ọ̀dájú ọmọ ẹgbẹ́ òkùnkùn tó pa odidi ìdílé kan náà kò rí ọ̀rọ̀ gidi wí. ohun tó ń sọ ni pé òun fẹ́ yáwó lọ́wọ́ ọ̀gá òun ṣùgbọ́n kò yá òun, bẹ́ẹ̀ ni wọn kò fi kún owó oṣù òun. kò rí kinní kan wí jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ó ti bà nǹkan jẹ́ kọjá àtúnṣe. ọjọ́ kẹta tí wọ́n kó wọn jáde yìí náà ni wọ́n kó wọn lọ síwájú adájọ́ májísrèètì kan
Esther Ìdòwú tí ìyẹn sì ní kí wọ́n kọ́kọ́ tiẹ̀ kó wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n kan ná fún oṣù 2 gbáko tí àwọn ọ̀gá àwọn yóò fi mọ ibi tí àwọn yóò gbé ọ̀rọ̀ wọn sí. Láti ìgbà náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ ẹjọ́ wọn. Ẹjọ́ ọ̀hún bẹ̀rẹ̀ kó tó wá di ọjọ́ ajé Monday ọjọ́ 3 oṣù kejì ọdún 2025 yìí tí wọ́n dájọ́ ikú fún wọn. Adájọ́ Basiratu Adébọ̀wálé ló dájọ́ ikú fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó ní wọ́n jẹ̀bi gbogbo ẹ̀sùn mọ́kọ̀ọ̀kànlá tí wọ́n fi kàn wọ́n, olórí èyí tí ṣe ẹ̀sùn ìpànìyàn lọ́nà àìláàánú rárá. Wọ́n sọ Tèmítọ́pẹ́ náà sẹ́wọ̀n ọdún 2, wọ́n ló gbélé kan ìyẹn ọkọ ẹ̀ pamọ́. Bẹ́ẹ̀ ni wọ́n sọ ìyá ẹ̀ náà Adélékè Adékànbí sẹ́wọ̀n ọdún kan, wọ́n ló purọ́ fáwọn ọlọ́pàá nínú ìwádìí wọn. Ẹ̀wọ̀n ọdún 2 ni wọ́n sọ Owólàjà tó bá wọn gbé mọ́tò láti Òkè Àtà lọ sí ọ̀dọ̀ Usman tó ra mọ́tò náà tó sì sọ ọ́ di páàtì sí. Ṣùgbọ́n ní ti Usman fúnra ẹ̀, ẹ̀wọ̀n ọdún 14 ni wọ́n sọ òun sí, wọ́n ní ògbólógbòó ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà wá sópin lábẹ́ kọmíṣánná ọlọ́pàá 4 Lánrè Kọ́láwọlé, Frank Mbá, Abíọ́dún Alámọ̀tú àti Lánrewájú Ògúnlọ́wọ̀. Ẹni bá ṣe ohun tẹ́nìkan kò ṣe rí, ojú rẹ̀ yóò rí ohun tẹ́nìkan kò rí rí. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn apààyàn yìí rí. Ariwo tí gbogbo aráàlú ń pa báyìí ni pé kí gómìnà Dàpọ̀ Abíọ́dún tètè sáyìn ìwé ikú wọn kí wọ́n lè pa Lékan àtàwọn ẹgbẹ́ ìdànù ní kíákíá, torí ẹnikẹ́ni tó bá fi idà pààyàn níbi idà lòun náà gbọ́dọ̀ ti kú o. Ọláyíwọlá Alága ló ṣe àkójọpọ̀ ìwádìí yìí fún Bùdó Àgbáyé tó ń rí sí àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀ o.